Àkàndá mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé mo gbàdúà pé àánú Ọlọ́run alààyè ò ní fi wálẹ̀ wàhálà àti ìdààmú ó kéré ó tóbi ni kò ní mọ̀nà lé ẹnìkọ̀ọ̀kan wa. Àkàndá mo dúpẹ́ mo kí mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣe ẹ kú àdúrótì ẹ kú àfọkànrán ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú pé ká jẹ́ kó o tọ́ jáde wípé rọlì sáré fógbó ọdún kọ́ mọ́ mi hẹlẹ ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ pẹ̀lú sùúrù jẹ̀lẹ́ńkẹ́ ń lò ó tọ́ ba lọ́nà olùgbòǹdóró dé tí fọ́lì ògúlùtù òótọ́ dé tí wọlé irọ́ tútú ọ̀rọ̀ lórí ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ lórí ilẹ̀ káàárọ̀ òjíire torí pé bàbá ń bú ẹtù orí ọmọ tawó àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní borí bá bàjẹ́ lára ẹran gbogbo ara ẹran ló bàjẹ́ ẹ̀já ti bí ìsánákì èso ògùn bí àkàndó bá mú yàn níka ẹyọ kan gbogbo ara ni ò ní gbádùn títí dénú egun dénú ọpọlọ làárọ̀ mọ́ roni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé báwọn olórí ọ̀bá gbọ́ra wọn yé èékánná ọwọ́ ń bọ́wọ́ gbélé wọn ò gbédè ọwọ́ nu ìkékeré àmú ń bámu gbélé wọn ò gbédè àmú nu àwọn àgbààgbà wa ń bára wọn gbé wọn ò sì gbére ara wọn wọn ò gbédè ara wọn ni mo fi pé ẹ bá ń wí fún Àyànwálé tí ń lùlù tà ẹ pé mi Àkàndá níṣẹ́ ìrandíran rẹ̀ ló jára mọ́ bẹ́ẹ̀ ni Adésínà tí ń ṣe sí asílẹ̀kùn aṣọ́bodè ó gbé sí àmútọ̀runwá rẹ̀ lárugẹ ni ọmọ asọ́gbà lọ́gbà ẹ̀wọ̀n tọ́sẹ̀ tí wọ́n so ẹ̀wọ̀n kọ́mọ̀ wulẹ̀ kánjú àyíká bàbá rẹ̀ lọ́wà ẹ jẹ́ gbogbo tẹ́títẹ́tí tọ́mọ̀ ọ̀rọ̀ gbọ́ tẹ́tí kí gbogbo ọmọ Yorùbá ọ̀jọ̀gbọ́n onílàákàyè kí wọ́n yá mi létí inú wọn mo ti máa ń sọ àwọ̀ ọ̀gbẹ́ ẹ̀yin lẹ̀yin gbọ́n àwọ̀ òníyè inú ẹ̀yin lẹ́ní àwọ̀ ọ̀lọ́pọlọ ẹ̀yin lẹ́ní kò sí ní tó wù káwọ́ ọmọ sọ ẹ̀yin máa gbọ́jà wa lọ gbogbo owó ọ̀kàn lè bọ́ sórí ìtàkùn ayélujára ká dúró síwájú máikrófóònù dúró síwájú kámẹ́rà ká máa sọ̀rọ̀ ni mo nígbàgbọ́ wípé lẹ́yìn òkùnkùn bérebére ó ṣeé ṣe kí ìmọ́lẹ̀ ó tàn bí ìmọ́lẹ̀ ò bá wá padà tàn á wá kápá sókè pé tó a gbìyànjú àsapá tiwa a ṣe nǹkan a ṣe wọ̀n tí a lè ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ kóòtù òjìbí lórí fàákájà ìmílàgbà ìwọ́làgbà tí ìjẹ́kílé ti bá lé bá gbé pọ̀ ogún géré torí kálukú ni yóò fẹ́ jẹ mọ́gàjí lè bàbá tiẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba aládé wa gbogbo táyé ọ̀fẹ́ gba kẹ́hìndé kẹ́hìndé ọ̀fẹ́ gbà dòwú ìdòwú ọ̀fẹ́ gbà bèjì lẹ́gbọ́n ẹ̀ kálukú ló fẹ́ jẹ gàba kálukú ló fẹ́ jó lórí àti ibi tó ti tọ́ sí wọn àti ibi tí ò ti tọ́ sí wọn. Àkàndá a ti wá sọ̀rọ̀ sẹ́yìn a ti wọnú ìta a ti wọnú ọ̀rọ̀ a ti wọnú àkàwé adébi tó lóògùn ti gbé sá gan ẹ jẹ́ ń pé ọ̀ọ́kan sánmọ̀lá wà yìí tí kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gbin ọ̀fọ́n méjì ọ̀gbọ́dọ̀ fìrùlúgbá òótọ́ kodoro délẹ̀ mo ti sọ wípé ìjà àgbà tó bẹ̀rẹ̀ yìí kò sí níbì kankan tẹ́lẹ̀ àfìgbà tí bàbá mi gbadé Ọláìwọlá Àtàndá àrẹ̀mọ àwẹ̀rọ alówólódù ọmọ àjòwú yọkọ lẹ́nu abíkun tọ̀ọ̀tọ̀ lẹ́yìn bàbá mi ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta bàbá ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo ìjàngbọ̀n yìí bàbá ni wọ́n bẹ̀rẹ̀ fàákájà pẹ̀lú Ọọ̀ni àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ìjà àgbáńjíjà tẹ́ ẹ̀ bá gbàgbé wípé mo ní wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ kò sí tí wọ́n sọ jòótọ́ àtòdodo lọ tó jẹ́ pé tẹ́ ẹ bá tu náà lẹ́ẹ̀bà ń bẹ̀ mo láǹfààní sí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣeé ṣe kí ọ̀kọ̀ọ̀kan lára wọn ti bá pàdé kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn má bá pàdé ọ̀rọ̀ lẹ Yorùbá ọ̀rọ̀ lẹ kóòtù òjìbí káàárọ̀ òjíire ọ̀rọ̀ gbogbo wa ní kárí ayé ni aṣọ oníṣúgà àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún wa
ntọ́ bá bọ́ya dé gbogbo ọlọ́ya wa ló kó papá mọ́ra ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn ńlá ń gbọ́ tí ń ṣe wá ní kàyéfì àdóríkodò bí àdán ṣètàn yìí rí bẹ́ẹ̀ bó bá rí bẹ́ẹ̀ bó ló ṣe jọra wọn èyí ó mú tiẹ̀ wá èyí ó mú tiẹ̀ wá èyí ó mú tiẹ̀ wá wọ́n fẹ́ dà wá lórí rúngbà míì ńlá kúkú wá fi wípé ẹja pàjùbálẹ̀ déṣu àlọ́lọ̀ ẹja wo kọ́tọ́ dálẹ̀ dàwọn ọmọ wa ẹja forí ìkòkò sọ́ọ́dún ká pè pàdé àwọn ọ̀jọ̀gbọ́n nǹkọ̀tàn kí wọ́n fìkàlẹ́ bì kan ká mú gbogbo ìtàn tí ń bẹ ńlẹ̀ Yorùbá nípa orírun nípa àtàn wa ká kó kalẹ̀ kí wọ́n jọ́ kí wọ́n yọ̀ síra wọn ká wá tún ìtàn ìran Yorùbá kọ bàbá tún kọ èmi àtẹ̀yìn ó dàgbà á dògbó á rebi àgbáre bí ìran tiwa tá a wà yìí bí wọ́n bá mọ̀ wípé àwa la ṣàtúnkọ ẹ̀ ìran tí ń bọ̀ lẹ́yìn síran kejì síran kẹta wọn ò ní lè mọ̀ wípé ṣe la tún kọ mọ́ wọn ti gbà wípé ìtàn ìbínibí àwọn lélẹ́yìí ẹ má jẹ́ n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kí n má yà kúrò lójú òpó tí mò ń lọ gan mo ní bàbá mi Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ló bẹ̀rẹ̀ ìjà àgbà mo pé náà ń jó lórí omi nu eérú ẹ̀ ní kẹ́ ẹ béèrè pé kí n rèé kó wá mo ní kò sí jàgbá ń bì kankan rí ẹ̀yin náà lè gbàgbọ́ pẹ̀lú mi àyàfìgbà tí ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n gorí àpèrè àwọn baba ńlá baba wọn lásìkò tí wọ́n dé àgbà tí ń dé sí ọba Adésọjí Adérẹ̀mí ogbó tí ń dé ogbó nísìí dákòókò lọ́lẹ̀ tó ì jẹ́ pé bàbá ò lè lọ sípàdé lọ́balọ́ba mọ́ àwọn sì ni alága ìgbìmọ̀ lọ́balọ́ba fún gbogbo ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá mú bàbá wa Lámídì Adéyẹmí gẹ́gẹ́ bí adelé kí wọ́n máa délé fáwọn nbí kí wọ́n máa délé òun náà ni wàhálà ti bẹ̀rẹ̀ o ìwọ ẹ̀gbọ́n tó nílé iṣẹ́ tó fàbúrò rẹ sí pé mo fẹ́ rìnrìn àjò tábúrò ọmọ ro wípé kéèyàn má ti rìn àjò dé mọ́ bí ṣe bẹ̀rẹ̀ rẹ o tábúrò ọmọ wo láti jẹ gàba láti gba ilé iṣẹ́ mọ̀ọ́yàn lọ́wọ́ ọ̀rẹ́ tí nílé iṣẹ́ tí gbọ̀rẹ́ ẹ̀ síṣẹ́ tí ó á fẹ́ lọ rìn àjò tí ọmọ rẹ̀ sọ́lé tí ò ní mọ̀ pé kòkò ló ń fi sọ́lé ẹ má bínú o fédè tí mo pe òun n ò pé bàbá mi Àtàndá Ọláyíwọlá ní ìkòkò mo fi ṣàpẹẹrẹ mo fi ṣàkàwé ọ̀rọ̀ ní fọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ ẹkún ní makùn wá ní kété tí wọ́n fi wọ́n ṣe alága tí ń délé ó náà ni ó ti wù bàbá mi Àtàndá kí wọ́n gúgú jẹ olórí lọ́balọ́ba orílẹ̀-èdè ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe bọ̀ ó wu àrẹ̀mọ àrẹ̀wẹ̀rú Awólówólódù láti jẹ permanent chairman bàbá mi ò fẹ́ délé mọ́ orí adé tún ń pètè àrán lóòótọ́ orí adáràn ń pètè àtijọba kò sẹ́ni tí nǹkan rí òwú ẹni ìfà òsì tọ́sí ní pé lára mù bàbá ò fẹ́ jẹ́ kí ó jẹ́ bàbá tó nìkan ní ó máa jẹ olórí aládé lọ wọ́n wo pé erin lè fọn kọ́mọ ẹ̀ ọ́ fọn lásìkò ìgbà náà ó náà ni wọ́n ti ní lọ́kàn ńgbà tọ́lọ́hun ò fẹ́ rọ́tá yóò fódodo tọ́rọ̀ òsì pé mẹ́ta tí ó ṣe wẹ́kú bí a ti ró tẹsẹ̀ bọ́kọ̀ nkọ̀sọ̀ tí ó ṣe wẹ́kú bíi mẹ́ẹ̀lì ọdẹ òmu tí mẹ́ẹ̀lì kẹfà parí sí lólóyè kẹfà ó náà ni bàbá wa Adésọjí Adérẹ̀mí tẹrígbà sọ wọ́n sùn pẹ̀lú àwọn baba ńlá baba wọn eléyùn gẹ́gẹ́ bí àrọ́bá àtàn tí mo gbọ́ ò ní pé bàbá wa Aláàfin sẹ́mọ̀ pé pínlẹ̀ Ọ̀yọ́ gbogbo àjọ wa ń gbà náà wọn ò tí ì yọ pínlẹ̀ Ọ̀ṣun wọ́n pè pàdé wọ́n pè bíríkótó wọ́n pè bíríkòtò wọ́n pè Olúbàdàn pàdé Ṣàngó Ògbómọ̀ṣọ́ Ọ̀wá Òbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà sínú pàdé ńjọ́ náà lọ́hùn
wọ́n jọ ṣèjírò láàrin ara wọn pé ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ o Ìdòwú sí ìṣẹ́rù ìbejì bá a ṣe bẹ́rù la bọ́mọ ẹ wo kínní ìkọ̀yẹ́ kọ́ jẹ́ Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ nìkan nìyọ́ ọmọ jorí aládé ẹ jẹ́ á mú proposal lọ bá gómìnà kọ́mọ bá wa yí ká mọ rotate ẹ̀ bọ́ọ̀ ní bá jẹ díẹ̀ kálàfin ó jẹ díẹ̀ kí Ṣọ̀ún ó jẹ díẹ̀ kó yí kan ọwọ́ òbòkun náà àwọn tó kú náà bá gbà lóòótọ́ wípé bó ṣe dánú wọn bá kọ proposal ó diwájú gómìnà olóyè Ajíbọ́lá Ìgè ọmọ wọn lẹ́sà òkè kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́ẹ̀yàn rí wọ́n mú ìwé déwájú Bọ́lá Ìgè ó ní rárá o ó ní ò lè ṣiṣẹ́ tó ń tẹnu ẹ̀ òun náà ni wọ́n jẹ Ọ̀ọ̀ni míì ọba Òkun Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ pèrè òsúnmọ́ lẹ̀súnmọ́ ẹni òkúnmọ́ lóṣòkúnmọ́ láta gbígba ọ̀pá àṣẹ tó gba ọ̀pá àṣẹ tó gorí àpèrè Oòduà òun náà ni gómìnà gbé alága ìgbìmọ̀ lọ́balọ́ba padà fún Ọọ̀ni ọba Òkun Adésíjú Adé Olúbùṣe kejì ìkùnsínú ti wà ńlẹ̀ ọ̀tẹ̀ ti dìde sí gómìnà mo wí ń jọ́ kan báyìí wípé arapa ẹ̀ ọ wà nínú ìdí tí wọ́n fi yọ ìpínlẹ̀ Ọ̀ṣun kúò lára ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé ìjà Ọọ̀ni àtàláàfin ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ nígbà náà ìtakàngbọ̀ ń pọ̀ àwọn méjèèjì ò fẹ́ rí gbọ̀nsí ara wọn lákìtàn wọn ò fẹ́ bára wọn pàdé lóde kí wọ́n fojú rinjú wọ́n bá fojú rinjú wọn ò jẹ́ kíra wọn eléyìí ń lọ títí tí wọ́n fi pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí méjì wọ́n fa ìpínlẹ̀ Ọ̀ṣun jáde lára wọn ọkàn gbogbo èèyàn balẹ̀ pé tó adúpẹ́ o ogun ọ̀mí ogun òsinmi àrọ̀ ní ọ̀wálé Oníkòyí ó sinmi ogun lílọ kò kú síjà mọ́ Aláàfin ti di Ọ̀yọ́ mú ó ti di ìpínlẹ̀ Ọ̀yọ́ mú Kọ́ọ̀ni ó di ìpínlẹ̀ Ọ̀ṣun mú ajá ò ní rorò kó sójúlé méjì wọ́n gbàgbé wípé kékeré ni lágbájá fi jù mí lọ kò ṣeé fọ̀bẹ bùdànù kò sì ṣeé fowó rà àti pàápàá ìdí bàbá lọmọ bókótọ́ bẹ́pọ̀n àti pípínlẹ̀ Ọ̀yọ́ lóòótọ́ àti yọ̀pínlẹ̀ Ọ̀ṣun kó ń bẹ̀ àwọn méjèèjì ti wà láàyè ara wọn níbi tí wọ́n ti lè jẹ́ gàba níbi tí wọ́n ti lè fọwọ́ lálẹ̀ níbi tí wọ́n ti lè so lórí tí ọ̀sẹ́ni tí ó bá wọn dù ú ìsí méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ó ní pé Ọọ̀ni Sultan of Sokoto Obi Onitsha ni wọ́n jọ dúró fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí alága gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba orílẹ̀-èdè Nàìjíríà ṣé mọ̀ pé tìpínlẹ̀ Ọ̀yọ́ wọn pín eléyìí ò ṣeé pín kò ṣeé yà sọ́tọ̀ ẹ wá wò ó ìṣí kejì ni pé ńgbà tí wọ́n ti wá pín ìpínlẹ̀ Ọ̀yọ́ méjì tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dá dúró tí ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá dúró bàbá wọ́wọ́ ọbọ̀kún àwọn ọ̀jẹ́ jiyàn àgbà àwọn ọ̀jẹ́ jìjà àgbà pẹ̀lú Ọọ̀ni wọn gbà ká mú wípé bí kádàrá ṣe tó ni ọwá kù ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúbàdàn ń retí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ń retí pé áwù ká tó yọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ká tó pín méjì níta wí tẹ́lẹ̀ ni pé ká máa bọ́ Ọọ̀ni dù ú Ọọ̀ni ti wá yọ kúrò nísìn àwa mẹ́ta tó kù yìí ká máa pín láàrin ara wa Báláàfin bá jẹ díẹ̀ k'Olúbàdàn jẹ díẹ̀ kí Ṣọ̀ún jẹ díẹ̀ eléyìí bá tún fàjà láàrin ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ǹjọ́ tí wọ́n mọ̀rọ̀ ń jáde tó yẹ kọ́ kan Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ńgbà náà ni bàbá mi Alówólódù bí ìyèrè òun náà ni wọ́n resign kúrò nínú ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba bàbá rẹ̀ tí ó sọ nǹkan míì tó tako tàbí tó lòdì sí ẹ̀já sọ kámẹ́rì jáde eléyìí ń lọ lọ́wọ́ ìjà táwí pọ̀ lápọ̀jù ọkàn bàbá mi Àtàndá ó wà níbi tí alága gbogbogbò náà níbi tó ríṣiríṣi ìtàn ti bẹ̀rẹ̀ sí ní jáde rèé ẹ wá wò ó ọ̀pọ̀lọpọ̀ wa la ń sọ wípé káwọn àgbàgbó tí ẹ pè wọ́n papọ̀ kí wọ́n bá wọn sọ̀rọ̀ ó yẹ kán parí ìjà tí ń bẹ láàrin wọn ó
ó yẹ káwọn àgbàgbọ́ pè wọ́n, ó yẹ kí kinní kan á bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn. Mo láǹfààní àti sọ gbogbo ọmọ Yorùbá tí ń gbọ́ mi pé àwọn àgbà kan ti kóra wọn jọ rí. Bàbá Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ń bẹ láàrin wọn pẹ̀lú àwọn àgbà kan. Wọ́n pe Ọọ̀ni ọba Òkun Adésíjú Adé, wọ́n pe bàbá wa Lámídì Adéyẹmí Àtàndá, wọ́n pa àwọn méjèèjì papọ̀ sílùú Èkó láti bá wọn ṣèpàdé. Ìpàdé tá a wí ọ̀hún wáyé lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n ọjọ́ náà nípàdé ọ̀hún tún dàrú padà. Kí ni tó ṣẹlẹ̀? Wọ́n ti bi àwọn bàbá méjèèjì yìí, wọ́n ti gbà. Ọọ̀ni ti gbà wípé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. Bàbá mi Alówólódù bí ìyèrè ọmọ àjòwú yọkọ lẹ́nu, wọ́n ti gbà wípé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. Mo dẹ̀ láǹfààní àti sọ fún ọmọ Yorùbá tí ń gbọ́ mi pé ó dénú ọdọ́ kan àwọn méjèèjì. Ìkíní ti yọ̀ǹda, ìkejì ti yọ̀ǹda wípé kí là á jẹ tí ìtàn àfọlá Ọlọ́run, ẹjá yọ̀ǹda ká máa bá ìrìn àjò wa lọ. Mo láǹfààní àti sọ fún gbogbo ọmọ Yorùbá tí ń gbọ́ mi pé ọjọ́ náà gangan náà láàrin wọn tún dàrú padà. Kí ló ṣẹlẹ̀? Bàbá mi Àtàndá kúrò lẹ́kọ̀ọ́, yọ́ máa lọ yọ́ padà, kó dé Ìbàdàn newspaper ti gbé ìrìn àjò wọn tó lọ sẹ́kọ̀ọ́ kíákíá ni. Láyé ìgbà náà bẹ́ẹ̀ bá rántí, pépà máa ń jáde nírọ̀lẹ́. Àwọn tí wọ́n ti ju àwa lọ wọ́n lè rántí, torí pàwá dàgbà bá agbọ́njúbà. Láyé ìgbà náà evening sketch, evening times, evening kìíní kan. Láyé ìgbà náà ẹ mọ̀ pé weekend concord wà, weekend sketch wà, weekend kìíní kan wà. Evening times ló gbé. Ṣé mọ̀ pé àwọn oníròyìn bí wọ́n bá fẹ́ kọ àkórí ìròyìn wọn, àsọjásán àsọdùn, káwọn èèyàn lè wo ohun tí wọ́n fẹ́, káwọn èèyàn lè ka tí wọ́n kọ. Evening times ló wá ní Ọọ̀ni àbí Aláàfin ti lọ apologize for Ọọ̀ni, Aláàfin ti lọ bẹ̀ Ọọ̀ni. Ẹ dákun gbogbo ọmọ Yorùbá, s'Aláàfin rèé bẹ̀ Ọọ̀ni ni àbáwọn àgbààgbà pè wọ́n papọ̀ wọ́n bá wọn parí ìjà. Ńbẹ̀ ni bàbá Aláàfin tó ti wá wò ó pé ọ̀rọ̀ tán báwọn yanjú nísìn lọ́kàn bàbá Aláàfin. Ọọ̀ni ló sọ bẹ́ẹ̀ fóníròyìn. Ibi tíjà tó ti búrẹ́kẹ́ nìyí, tí ò wá ṣe pé wọ́n papọ̀ mọ́, tí ò ṣe parí. Bẹ́ẹ̀ bá pè kan yóò tún sọ pé ṣé kan tó lè sọ pé a tún wá bẹ̀bẹ̀. Irọ́ o, mọ́ èèyàn bá ń parí ìjà lọ́rùn ló kù. Níbi tí ọ̀rọ̀ abúrẹ́ nínú pépà tí bàbá mi Àtàndá Alówólódù, ẹ jẹ́ n fi fọ́tò yìí hàn yín ná, ẹ jẹ́ n fi fọ́tò yìí hàn yín. Ọba Òkun Adésíjú Adé ló jókòó yìí, bàbá mi Lámídì Adéyẹmí ló jókòó yìí, tẹ̀rítọ̀ yàyà wọn fi ń sọ̀rọ̀. Ntí bàbá fi sórígun ọ̀pá Ọ̀rànmíyàn ni wọ́n fi ṣàpẹẹrẹ rẹ̀. Ilé bàbá Òkun Adésíjú Adé wọ́n ti ṣèpàdé. Báwọn méjèèjì náà bu ẹlẹ́rìn dòdò wájú yìí tí wọ́n mú yìí, wọ́n ti pè wọ́n papọ̀ rí. Wọ́n fi tìdùnnú pínyà láàrin ara wọn. Wọ́n dágbére fúnra wọn jọ́jẹ̀tẹ́. Àwọn oníròyìn dáadáa tí fògùn mọ́ dálá, ọ̀daràn mọ́ràn tọ́yàn ìyàwó sọ́jà lálẹ́ tó tún ṣe ń gbẹ́rẹ́. Àwọn akóṣìbérò akóti ẹ bá ní abániwọ́ràn bá àrídá adásí ní lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ tẹlẹrú wẹrú tó ní kí wọ́n jọkọ̀ òun ó tó kó dé. Àwọn wọn tún dájà wọn lẹ̀ padà o. Ọọ̀ni ò wí bẹ́ẹ̀ o, Ọọ̀ni ò sọ pé Aláàfin wá bẹ̀bẹ̀ o. Bóyá ni bàbá mi fi bá ẹnìkankan sọ̀rọ̀ o, ṣùgbọ́n àwọn tí ń bẹ́ẹ̀ náà lọ sọ fún wọn pé wọ́n ti parí ìjà. Ńgbà tó sì jẹ́ pé ilé Ọọ̀ni ni wọ́n wà, tọ́jà Aláàfin ló wá, làwọn yẹn fi misinterpret wọn wípé ń bọ̀ jẹ́ pé Aláàfin ló wá bọ̀ nílé ládùúrú ìjà tán jà Aláàfin ló wá bẹ̀bẹ̀ nu. Níbi tíjà tó ti búrẹ́kẹ́ tó ti fẹjú gan-an nù. Ìyẹn ò lọ wá bí Àrẹ̀mọ Àwẹ̀rọ Alówólódù bí ìyèrè. Ọláìwọlá Àtàndá, bàbá tó jọba tọrọ bá jẹ́,
bàbá tó lògbà tó rí gbà lò ẹni tí ó jayé bí àtàndá òun tàn ó gbìyànjú díẹ̀ ẹni tí ó lòlẹ̀ bí àtàndá òun tàn ó gbìyànjú díẹ̀ odidi 50 ọdún ó lé lọ́ba Lámídì Adéyẹmí lò lórí àpèrè ọba kékeré kọ́ o. mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n sáré tọrọ ìṣẹ́jú méjì lọ́wọ́ yín bí n bá padà dé ká nà yẹ ètò sí ẹ ṣe pọ̀. mi ò gbàgbọ́ pé à ń yálé wòlé bọ̀tún gbogbo yẹn pọ̀ tí mo rí pé áìdà kí n lo ẹ̀wọ̀n ọ̀ kí n kú ìkan ṣẹlẹ̀ náà tí mo kóra mi sí and then ohun tí mo ṣe ni pé tí n bá lọ lé wòlé lé wọn á gbowó lọ́mi ń lọ lórí ìkan àti ẹ̀wà lábẹ́kúta tí mo lọ lọ́ba ni wọ́n ra àwọn fẹ́ máa ń ṣe ra padà wọ́n bá ń gbẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ mi jù bẹ́ẹ̀ ń lè ra ẹran ńlá mo dẹ̀ fún lówó owó yẹn náà mo lọ yá ni ṣé wàá mọ tó yà mí lẹ́nu ìgbà mo á débẹ̀ mo á rí pé ọmọ ewúrẹ́ kékeré rẹ̀ ni wọ́n rà náà lọ pa owó yẹn rántí náà. mo bá yarí pé akọ̀yẹ́kẹ́ ṣe bẹ́ẹ̀ díbàlà wọ́n ní ta ń pè wá bí wọ́n ní agbára díbàlà ẹ̀fúká lọ wá bí lọ́wọ́ sọ́dọ̀ àwọn. ó lè sá ó lè yí alẹ́ rọ́ máa wọn. ẹ wá mọ tí mo rí àwọn tí òye á máa dá sí nígbà míì tẹ ẹ bá ìmọ̀ràn tí mo lè finú tẹ ẹ bá bọ̀ ọwọ́ wòlé èké tẹ ẹ bá finú tó dáa bá ṣe àdúrà yẹn gbà mo wá jókòó pé ṣé àdúrà ọjọ́ kan tán rán mi lọ ìlú wa kéde wòlíì yẹn rán mi lọ sí nígbà wàhálà ẹ pọ̀ tí mo lọ last ó ní lọ fẹ́ràn àbọ̀sìn tọrẹ àsanso mímọ́lẹ̀ ni. ó wá ní obìnrin ni mo gbọ́dọ̀ fún tí mo bá fẹ́ bọ́. ẹran àbọ̀sìn. àbọ̀sìn kí n fi tọrẹ olóbìnrin mo gbọ́dọ̀ fún tí mo bá fẹ́ fún. ó kí obìnrin wo lẹ́ẹ̀fún tí ó gbà lọ yìí. nígbà tí o sọ pé o ní ìdí ẹran. tẹ bá ti mú débẹ̀ ni ó ti fura. ẹran àbọ̀sìn ẹran kínkín tọmọ fi ń ṣègbéyàwó nígbà láyà àtijọ́ yẹn kò ní gbà yóò ọ lè kéré lórí kan kí gbé lè pè é fẹ́ lọ àwọn ni. and then ẹni tó wá súnmọ́ mi mo lọ fún ìgbà mú afẹ́ ni ẹni wá ní àwa ló yẹ ká mú ẹran wá látọkọ fún ẹ kì í ṣe pé ọ̀rọ̀ mú wá láti gbòòrò pé ṣùgbọ́n màá gbà lọ rẹ̀ ó ti yé wọn because ẹni tó lè yọ mí òun lóbìnrin so ìwé dè mí mọ́ tásokùn mọ́ sí lọ́rùn mo lè ẹran yẹn ìgbà tó kọ́ sọ fún mi mo lábọ̀ mi lẹ́sàn ni. pẹ̀lẹ́sìn ti yín. ṣe ní mo lábọ̀ mi lẹ́sàn ni nígbà kí yẹn sún mi kàn gírí mo lọ bọ́ ọ̀hún ṣẹlẹ̀ yẹn pé ẹ jọ mo ṣe tán ó sùn yẹn nìyẹn padà dé báyìí mi. now kò sí ẹ̀dá tó máa wà nílé ayé tí ò ní níṣòro gbogbo ẹ̀dá tó lọ́wọ́ bá dálé ayé ló níṣòro lọ́ka bíbélì lọ́ka Kùránì dáadáa wàá rí i pé gbogbo àwọn tán jẹ́ ni Ọlọ́run pátá náà là sọ̀rọ̀ kọjá o ti wá gbọ́rọ̀ bàbá ìkọ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé sẹ́yìn sọ fún mi eléyìí tó sweet nínú bẹ̀rẹ̀ ìrìnàjò ayé wọn Yorùbá sọ wípé tí kòkó bá ń ṣe sùkọ̀ sẹ́ni tí ń gbọ́ poroporo odó ni máa ń jára àdúgbò kalẹ̀ ìgbà tá a bá ń ṣe sú ọ̀la tá à ń pèlè ọ̀la rínrin láyé máa ń rìn ni ìgbà tẹ́ sọ pé ń jẹ gbèsè ẹ̀ ń ṣe léyìí ẹ̀ ń ṣe tọ̀ àwọn èèyàn máa fi ń ṣe ẹ̀yẹ ni àwọn tí wọ́n máa pè é lóní gbèsè àwọn tí wọ́n máa pè é ní kọ̀rọ̀ tí wọ́n máa pè é ní gbàgbà nobody will know ṣùgbọ́n ní ìsìn when people hear about your name wòlíì kan bẹ́ẹ̀ ń bàdàn wòlíì àìkọ rẹ àwọ̀tán lọ́wọ́ kíní kankan wọ́n máa sọ pé wòlíì ńlá ni bọ̀ wòlíì ńlá ò bẹ̀rẹ̀ ní ńlá wòlíì ńlá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wòlíì kékeré you understand gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìrìnàjò ayé ẹ̀dá anybody tó bá ti ń wá magic mọ́ yà lọ́dọ̀ wọn tó ń fẹ́ àbámọ́ dá magic kan dájọ́ fún ọ pé ìgbà tí ọ̀nà òsì tọ́nà ọ̀la tí nǹkan ṣẹlẹ̀ ní tọ́nà àbáyọ máa dé sí sọ̀rọ̀ ẹ̀ don't bother to call him bọ̀ onígbàgbọ́ nínú Ọlọ́run ó mọ̀ wípé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tó dáa ni Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó ṣerú ẹnìkan Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó sunkún ó fẹ́ kí gbogbo wọn rẹ́rìn ayọ̀ but ó wá lásìkò fún kálukú wa ìwọ ni kó o bá wòlíì àìkọ̀rẹ́ sọ̀rọ̀ now tó o bá níṣòro èyíkéyìí tó o fi gbàgbọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀ pé wòlíì àìkọ̀rẹ́ bí o bá lẹ́ni tá a mọ̀ délé ẹni tá a mọ̀ yẹ́ ẹ̀ tá a mọ̀ bá bẹ́ẹ̀ agarada mo mọ wòlíì Reuben àìkọ̀rẹ́ dáadáa and I can beat my chest for him on him to anybody ètò òkè o mo mọ ìrántí Ọlọ́run ilé dáadáa mo dẹ̀ mọ̀ wípé èèyàn kì í bọ́ lọ́ndò pọ̀ kó padà nù so with that nọ́mbà táwọn èèyàn lè pè yín sí ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí
mo máa ń sọ́nà lórí fóònù ara ń tó ẹ̀pọ̀ mi nìyẹn kò jẹ́ dandan pé ń wá sí Nàìjíríà tàbí kẹ́yìn ó rí yín lójú korojú tàbí kẹ́ rí mi lójú korojú tẹ́ bá ti pè mí màá sọ́nà fún yín tí n bá ti sọ́nà fún yín ìtọ́lọ́ ń bá wí àá ṣe ẹ̀ẹ́dẹ̀ múra àdúrà ọjọ́ méje àdúrà yẹn lè mójú ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lọ o. ìwé àwọn alùkọ́ ló. nọ́mbà tẹ́ lè pè mí sí rè 070 84 74 20 61 lórí WhatsApp nọ́mbà ni ẹ pè mí sórí WhatsApp yẹn máa rọrùn ju direct lọ tẹ́ bá pè direct náà pẹ̀lú nọ́mbà yẹn ń gbé ṣùgbọ́n WhatsApp yẹn máa gẹ̀ tí bá miss call yín màá lè bá yín sọ̀rọ̀ padà màá lè pè bá 070 84 74 20 61. 070 84 74 20 61. nọ́mbà tẹ́lẹ̀ pé ìránṣẹ́ Ọlọ́run alààyè ikú àti ìríjú Olódùmarè àgbà wòlíì prophet Ruben àìkọ̀rẹ́sínú lágbára Ọlọ́run tí bàbá ṣe é ṣe ilé ayé wọn ò ṣòro ṣe tèmi ṣe é ṣe ilé ayé mi ò ṣòro ṣe tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe é ṣe ilé ayé rẹ ò ní ṣòro ṣe. ẹ káàbọ̀ padà Àkàndá kọ́ mọ́ bá a pọ̀ jù ṣé ẹ mọ̀ wípé mo ní àwòtúnwò ni lélẹ̀ tó túmọ̀ sí wípé kì í ṣèṣe ẹ̀kan ńlá láǹfààní àti sọ́tán bó bá ti ń pọ̀ jù kò ní rọrùn láti wò kò ní nítumọ̀ tó yẹ kó ní kò sì ní jíṣẹ́ tó yẹ kó jẹ́ ẹ̀já gbà wípé àìsẹ̀ bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ tó fàdí ìjà Ọọ̀ni àtàláàfin ká mọ̀ retí apá kejì apá kelo láwa pé nínú ètò tá a ṣe tàbí tá à ń ṣe lórí ọ̀rọ̀ èmi òjò ìwọ òjò mi tí ń ṣẹlẹ̀ lọ́rọ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni ṣé ẹ gbàgbé mo ní bí ó bá pé 30 n ò ní dánu dúró tẹ́lẹ̀ àfàìmọ̀ kọ́ mọ̀ pé 50 tàbí jù bẹ́ẹ̀ lọ ìjà máa wo ibi tọ́lọ́ bá fún alókun àtagbára dé tọ́lọ́ bá ràn wá lọ́wọ́ dé ẹ má gbàgbé o gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kì í ṣe kí ìjà ó lè bá a ṣẹlẹ̀ láàrin wọn bí kì í ṣe kí ìjà ó lè bá a parí láàrin wọn kì í ṣe kọ́rọ̀ yìí ó lè bá a fẹjú sí bí kì í ṣe ká lè bá a mọ tó fàdí ìjà ká lè mọ ibi tó kún ìjà yìí ti gùn wá ká lè mọ ibi tí iná ìjà yìí ti ń ràn ibi tí ti ń jó lábẹ́lẹ̀ ká lè mọ̀nà tá a gbà láti bomi pa ẹ̀jẹ̀ á wí tasaran fasaran ká wí tasaran fasaran ká sọ ń tọ́ wà níbẹ̀ lẹ́ẹ̀kan náà ká dàrú ká rọ́pọ̀ gùdùgùdù lẹ́ẹ̀kan náà ká lè mọ̀ bóyá àtúntò àbá àní tuntò kí a lè mọ̀ bóyá mọ́ ọlọ́lẹ́ máa fi ọlọ́ láfẹ̀ ká lè pín tó bá yẹ ká pín wọ́n pín ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá fa ilẹ̀ Yorùbá kò nínú ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò sí ní tó burú ń bẹ̀ tílẹ̀ Yorùbá dúró gédéǹgbé tí Káàárọ̀ Oòjíire dúró gédéǹgbé Àkàndá ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi Àjàó Àrò ni mi Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹ kú àmójúbà ẹ kú àmétíbà ẹ já farabalẹ̀ bójú bá farabalẹ̀ yóò rí mú dáadáa ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ bá mi sọ tàbí tó yẹ ká jọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ìpàkọ́ ọ̀gbọ́sùn tí orí ẹlẹ́gàn ni ò pé àjùwàṣe o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá game show onídèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá
500,000 naira. Yorùbá game show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé. àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awíkonko gbé kalẹ̀ yìí lórí YouTube. Onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Awíkonko lónídèmọdè ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. ìpàdé lórí ètò Onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV látìgbàdégbà.